Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, ẹ kú dédé àsìkò yìí o. A kú weekend. Bẹ́ẹ̀ ni o, ṣé ẹ mọ̀ pé wọ́n lè ṣe kó má kọjá yìí o. Kábíyèsí ló mọ nǹkan tó ń fi wọ́n ṣe láàfin. Tọ́ dẹ̀ ń da lérú, tó ń dọ̀nà rú, tó ń ba gbogbo nǹkan ní kábíyèsí jẹ́, tó ń kó kábíyèsí láyà sókè nígbà gbogbo ní gbogbo ìgbà. A kàn pity kábíyèsí ni. Kábíyèsí gan ò pity ara wọn. Wọ́n ní ló bá di pé Naomi wá. Naomi dẹ̀ ṣe oúnjẹ tó gbádùn fún kábíyèsí. Wọ́n jọ ń discuss ní weekend. Wọ́n ní kí ni ó dẹ̀ ṣe oúnjẹ yẹn tó dẹ̀ ṣe oúnjẹ tó wà delicious. Àṣé wọ́n ṣọ́ Naomi. Wọ́n ṣọ́ kábíyèsí. Wọ́n nígbà tí kábíyèsí wá, Naomi dish oúnjẹ tán sórí tébùrù kábíyèsí. Pé wọ́n ṣà ti set table wípé wọ́n ti fẹ́ jẹun. Wọ́n ní bí ìkan nu wọn, olórí àbí kí ló ń jẹ́ olórí Tóbi. Ó kàn sáré dé palace ni. Wọ́n ló kàn mú oúnjẹ tó fine, oúnjẹ aláyọ̀ tí Naomi sè fún kábíyèsí. Ó dẹ̀ yí gbogbo oúnjẹ yẹn dànù. Oúnjẹ òṣì wo ni Naomi fẹ́ sè fún kábíyèsí tó fẹ́ jẹ. Ó tún fẹ́ sè oúnjẹ fún kó tó wá fi kún èyí tó wà lára kábíyèsí. Wọ́n ní kí kábíyèsí yé jẹ oúnjẹ Naomi mọ̀ torí Naomi làjẹ́. Naomi ní òògùn tó fi sínú oúnjẹ fún kábíyèsí tí kábíyèsí ò fi gbọ́ tiwọn. Ó tún wá lẹ́nu, ó tún wá rí inú òògùn yẹn pé kì í ṣe ibi o. Pé torí ẹ ló ṣe da oúnjẹ yẹn dànù. Wọ́n ló yí gbogbo oúnjẹ yẹn dànù ni. Wọ́n ní Mariam, àbí? Olórí Naomi ò sọ̀rọ̀ o. Wọ́n ní nǹkan tó bá ti kọjá ẹkún, ẹ̀rín wọn fi ń rín. Wọ́n ní Naomi ò sọ̀rọ̀. Wọ́n ní bí kábíyèsí wá ní irú kí là tí ń pe lé. Irú kí leléyìí máa jẹ báyìí. Wọ́n ní kábíyèsí ò fi kan pé méjì, ó ní yá. Òkìtìpupa yá kó wá kúrò láàfin fún òun. Wọ́n ní ṣé èní ni kábíyèsí ti ń sọ pé kó wá kúrò lẹ́. Ṣé èní ló ti sọ pé kó wá kúrò ní ààfin fún òun. Nígbà tó mú gbogbo oúnjẹ kábíyèsí tó fẹ́ jẹ lórí mọ́lẹ̀ tó sọ di yẹ̀pẹ̀. Kí kábíyèsí wá jẹ oúnjẹ tó ń pàkúta kọ́ nìyẹn. Therefore pé kí olórí Tóbi wá máa lọ sí Òkìtìpupa. Wọ́n ní before you know it, pẹ̀lú bí kábíyèsí ṣe ń bú ramúramù tó ń pariwo lénìí. Wọ́n ní ṣe ni orí ìkúnlẹ̀ ni Tóbi wà. Pé kó bẹ̀rẹ̀ sí ní bẹ kábíyèsí. Kábíyèsí jọ, kábíyèsí ṣe gbá, kábíyèsí ṣàwọ̀. Kí Naomi jọ kó bẹ̀rẹ̀ sí yíra mọ́lẹ̀. Kí Naomi jọ kó bá òun bẹ kábíyèsí. Òun ò ní ṣe irú ẹ̀ mọ́, èṣù ló ṣe òun. Òun ò ní ṣe irú ẹ̀ mọ́ o. Kábíyèsí dáríjì òun. Kábíyèsí dáríjì òun. Wọ́n ní kò jẹ́ bó ṣe jẹ́ o. Wọ́n ní ṣe ló ń pariwo pé Naomi jọ. Kí Naomi gbà ó kó bá òun bẹ kábíyèsí. Kó má jẹ́ kó òun padà sí Òkìtìpupa. Kó má jẹ́ kó òun padà sí ibi tí padà sí square one o. Pé kábíyèsí má jẹ́ kó òun padà sí square one. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo ni tó ń bẹ̀bẹ̀. Pé kábíyèsí àti pé Naomi ò tí ì rí tí ẹ̀rù wọn ò tí ì sọ nǹkan. Wọ́n ní kó palẹ̀ ẹrù ẹ̀ mọ́. Pé enough is enough. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ o. Torí nǹkan tí a gbọ́ òun là ń sọ o. Kì í ṣàhesọ. Wọ́n ní nǹkan tí íńtánẹ́ẹ̀tì ń sọ nìyẹn o pé olórí Tóbi o.
Ó lọ da oúnjẹ kábíyèsí nù o. Oúnjẹ tí ìyàwó ẹ̀ sè fún un, ó kó wá jẹ o. Ó ní kò gbọdọ̀ jẹ ẹ́ nítorí gbogbo irú Naomi kìkì ibi ni fún kábíyèsí. Pé kó jẹ oúnjẹ, ó kàn ń ṣe oúnjẹ oríṣiríṣi. Kábíyèsí kí kábíyèsí lè túbọ̀ máa rí wọn, ó máa tún máa hate wọn. Pé torí ẹ ni Tóbi wá sọ pé torí ẹ ló ń ṣe iṣẹ́ yẹn kó má tún lọ increase nǹkan tí Naomi ń ṣe fún kábíyèsí. Nǹkan ń bẹ o. Ẹ̀yin èèyàn mi, ṣé ẹ̀yin náà rí, ẹ̀ ń rí ilé ayé àbí ẹ̀ rí? Ṣé ẹ̀ ń rí bí nǹkan ṣe ń lọ láàfin kábíyèsí? Ẹ̀ rí pé ìtẹ́lẹ̀ yìí, ọ̀rọ̀ yìí mélòó la fẹ́ sọ? Ṣé eléyìí wá lọ̀rọ̀? Ṣé èyí tí Tóbi tún ṣe lénìí yìí ṣé nǹkan tuntun ni? Kì í ṣe nǹkan tuntun ní jọ̀ọ́. Ẹ ní kí kábíyèsí tún èrò ara ẹ̀ pa. Kábíyèsí, story yìí lénìí, story yìí lọ́la, the same story, set of story. Àwa gan tá ń gbé fún yín pé àwa gan ó sú wa. Pé lè sú wa. Pé tí ó yẹ kó sú wa. Ṣé ọ̀rọ̀ ló ń sọ yìí? Tó bá tún dọ̀la ẹ tún gbọ́ pé ó ti wà láàfin. Ẹ gbọ́ pé ó yìí ń retain sáàfin. Tí kábíyèsí ò dẹ̀ jẹ́ kí a mọ nǹkan tá a máa sọ. So nǹkan tá a gbọ́ nìyẹn. Ẹ̀sìn kan ó yani lẹ́nu jù. Ó yani lẹ́nu o. Kí kábíyèsí tètè mọ bó ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ àwọn olórí yẹn. Torí ọ̀rọ̀ àwọn olórí yẹn ó ti sú yàn. A mọ nǹkan tá a tún fẹ́ ṣe o. Ẹ̀yin èèyàn kẹ́yìn náà bá wa lọ́wọ́ sí o. Kẹ́ bá wa fẹnu sọ̀rọ̀ yìí o. Torí ọ̀rọ̀ tó bá kọjá ẹkún, ẹ̀rín la fi ń rìn o. Torí wọ́n láàárín irú eléyìí a fi ń dẹ́rù bọ́ lọ́rùn. Ẹ yà pé kábíyèsí sí tòsí. Kẹ́ máa bá kábíyèsí máa sọ àwọn ọ̀rọ̀ gidi ọ̀rọ̀. Torí eléyìí àwọn irú ọ̀rọ̀ tá a tún fẹ́ sọ fún kábíyèsí o. Ṣé nítorí pé àwọn olórí yẹn àti tó fine nínú wọn àti tí ò fine nínú wọn, gbogbo wọn pátápátá ló ń fi kábíyèsí ń ṣákọ̀. Láì ṣoògùn. Tá bá tún sọ pé ṣoògùn ni, tá bá tún yà ní bóyá kì í ṣoògùn. A tún sọ pé torí pé wọ́n fine. Irú fineness wo nìyẹn? Fine orí burúkú wo nìyẹn? Irú Tóbi, ẹ mọ̀ pé tóbìnrin bá fine, tí ìwà burúkú bá dẹ̀ wà lọ́wọ́ ẹ̀, àtòun àti fine ẹ̀, gbogbo òun àti beauty ẹ̀, gbogbo ẹ máa di àkísà ẹlẹ́gbin ni. Ó máa di ohun ìríra. Eléyìí Ashley tí ò tún fine, tó dúdú kirikiri, inú ẹ̀ dúdú ju ti Sàtánì lọ. Ṣé àwa sọ pé nítorí pé ó ṣe, torí gbogbo wa láti mọ̀ pé nǹkan tó ń lò fún kábíyèsí ni ò jẹ́ kí kábíyèsí mọ nǹkan tó yẹ kó ṣe. Bí punishment náà fún kábíyèsí. Bẹ́ẹ̀ tó wáyé pé lóòótọ́ àti lódodo ni wọ́n ń lò nǹkan fún kábíyèsí. Ó yẹ kí gbogbo kiní yẹn ti kúrò lára kábíyèsí náà. Pẹ̀lú the same ẹjọ́ lénìí, ẹjọ́ lọ́la, ẹjọ́ wẹ́wẹ́. Kírú Tóbi yẹn kó wá ṣọ́ kábíyèsí àti Naomi kó lọ da oúnjẹ kábíyèsí nù. Ẹ mọ̀ pé ìjọ yẹn gangan. Wọ́n ti ń ṣe nǹkan tó jẹ́ pé tí èèyàn bá gbọ́ ọ̀rọ̀ wọn kan lé wọn kúrò láàfin. But still kábíyèsí tún máa dákẹ́. Ẹ̀yin èèyàn wa àmọ́ bá ṣe ń ṣe eléyìí o. Bí ẹ bá bá dá sọ̀rọ̀ yìí ni o. Kẹ́ dẹ̀ mọ nǹkan tí ẹ máa tún fi kún fún wa ní comment section. Torí eléyìí lágbára. Wọ́n ní ká gbé lè sí yín létí ni o. Nítorí a lè ṣe ká má sọ fún yín. Torí ẹ̀yin olólùfẹ́ wa, kẹ́yìn náà lè mọ bó ṣe ń lọ. Ẹ ṣí jàre bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ààbò Ọlọ́run á dájú lórí wa. A ní rọ́rùn, a ní kágbákò. Jésù Olúwa wa. Ẹ bá share, kẹ́ bá subscribe. Kẹ́ dẹ̀ bá wa love. Ẹ ṣé o, God bless you. Bye.